Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ òní, a kú ààbò Ọlọ́run lórí wa, a kú ìgbélékè ogun t'Ọlọ́run gbé lékè gbogbo wa. Pàápàá jùlọ Naomi àti àwọn ọmọ ẹ̀. Incident tí ó ṣẹlẹ̀ lánàá ni mo tún gbé wá báyìí. Wọ́n ní èní máa pa, ọ̀la máa pa. Mẹ́numẹ́nu ni èkùrọ́ fi ń pa, lẹ́sẹ̀ fi ń pa èkùrọ́ ojú ọ̀nà. Bẹ́ẹ̀ ni, wọ́n ní mẹ́numẹ́nu lẹ́sẹ̀ fi ń pa èkùrọ́ ojú ọ̀nà. Now, báwo la ti wá sí eléyìí sí o? Báwo la ti ṣe sí? Báwo la ti ṣe sí kábíyèsí? Ẹ̀yin èèyàn wa, báwo la ti ṣe sí? Naomi, bí kábíyèsí kó tó dé sí ààfin lánàá, ó bá ìyá Naomi níbi tí wọ́n ti ń kánjú. Bárabàra kan tètè lọ gbé Tádé ní káwọ̀. Wọ́n sọ pé wọ́n ò ní pẹ́ ní ìpàdé yẹn. Ṣùgbọ́n unfortunately kábíyèsí ò tètè dé, bá ní nǹkan kan ló delay òun pé òun ń bọ̀. Ó ń bọ̀ títí kí wọ́n tó san mọ́tò wọn níná. Wọ́n lè ní tiẹ̀ náà, wọ́n sọ pé táwọn bá tètè lọ. Ìgbà tó jẹ́ pé kábíyèsí sáré lọ bí kò rí pé ìpàdé tán lọ, nǹkan tó lọ ṣe lọ́hùn, ó dàbí pé ó tún rí nǹkan tó tún delay. Ó ṣàní kán dúró. Ìgbà tó wá náà wá ní dúró, Ọlọ́run tó ní wọ́n máa dúró náà ni because wọ́n ò lè lọ wọ mọ́tò níta padà sí Àkúrẹ́. Wọ́n ò lè lọ wọ mọ́tò níta lọ padà sí Àkúrẹ́. Wọ́n láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Queen Naomi ti ya pé kábíyèsí. Àwọn tí ń kánjú pé àwọn tí ń lọ, bẹ̀tí báyìí ló ṣẹlẹ̀. Wọ́n ti sun mọ́tò àwọn náà, àwọn olórí. Túláàsì tẹ gbé sáàfin, wọ́n ti sun, mọ́tò òun ti di eérú. Wọ́n ní kábíyèsí láti máa sá lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ wá sáàfin. Ó bá Naomi àti mọ́mì Naomi, ìyẹn Queen Mother ní ààfin pẹ̀lú mọ́tò tó ti jóná kú eérú. Wọ́n ní kábíyèsí. Wọ́n nígbà tí wọ́n tiẹ̀ ti sọ, tí Naomi tó ti pe kábíyèsí pé bó ṣe ń lọ lélẹ̀. Bí kábíyèsí ṣe ń bọ̀ straight, ó ti yà sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ó ti kó wọn dání. Pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin ni. Wọ́n ní kó kábíyèsí tó dé ààfin lánàá yẹn, pé ààfin ti dákẹ́ gbogbo, ó dàbí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Gbogbo olúkálùkù ti wọlé ẹ̀ ti lọ. Wọ́n ò fi ti torí ẹ̀ sá kúrò. Wọ́n ní báwọn DSS kan ṣe dé báyìí. Wọ́n ṣe kó wọn nìyẹn. Live tán kó wọn lọ tì mọ́lẹ̀ látàná yẹn. Kẹ́ mọ̀ pé àwọn people yẹn wọ́n mean kí kábíyèsí kó tó bẹ̀rẹ̀ rárá láti máa bèèrè bí ọ̀rọ̀ ṣe jẹ́ lọ́wọ́ Naomi àti màmá ẹ̀. Lọ́ bá kálàyé ṣe o. Naomi láti sọ pé kábíyèsí kò sí àlàyé kankan tó ń fẹ́ ṣe. Wọ́n ní bí Naomi bá ṣe ń dá ríǹgì padà fún kábíyèsí. Àtúràmì, ó ṣàrán oríṣiríṣi tó fi ń propose gbogbo ìgbà tí Naomi bá ti padà sí ilé wọn. Òun ò ṣe kábíyèsí àtúrà ríǹgì tuntun. Àtúgbè sí Naomi lọ́wọ́. Àtúrà ríǹgì tuntun, àtúgbè sí Naomi lọ́wọ́. Tẹ́ bá ṣe gbọ́. Ní kábíyèsí tó wá lọ ra this third one. Ó tún wá gbé sí lọ́wọ́. Ṣé mọ̀ pé ó ti dẹ̀ méjì tó ti padà sí ilé wọn. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta tó tún wà nílé wọn lélẹ̀ yẹn àwọn kinsmen tán sọ fún pé tán wá parí full moon ritual àbí kí wọ́n ń pè kó tó padà wá. That is the last one. A fi pé wọ́n ti ṣe bẹ̀tì. Wọ́n bá ní ìgbà táwọn kinsmen nìkan náà sọ fún kábíyèsí. Everything wọn ò fẹ́ yí nǹkan kan wò. Gbogbo ẹ̀ fínífíní. Kán ṣètò yẹn tí Naomi máa fi jókòó sáàfin fully. Ṣé pé kán ṣe díẹ̀ kán fà bọ́lẹ̀. Kí Naomi tó, tẹ́ bá gbàgbé kí Naomi tó sọ pé okay, kábíyèsí ẹ jẹ́ kóun yìí máa lọ sákúrẹ́ lọ. Tó bá ti ṣe gbogbo everything
kó máa bọ̀. Òun ò lè kọ̀rọ̀ sáwọn kinsmen lẹ́nu torí wọ́n ti fún òun ní ọ̀wọ̀ tó. That is the last decision tóun lè take. Táwọn people yẹn tán lè fún òun tóun dẹ̀ máa gbọ́ tiwọn tóun dẹ̀ gbà. In as much pé ààfin yẹn títí ẹ ní, ó gbọdọ̀ ṣe gbogbo nǹkan létòlétò. Òun ní Naomi fi padà dé lẹ́ẹ̀kẹta. Kì í ṣe pé bóyá kì í ṣe ti ìjà àbí kíni. Wọ́n níjọ́ Sunday yìí ni kábíyèsí ti lọ fún, tó tún ra ring mi tó tún lọ propose pé wá, this is another ring. Pé wọ̀, o ò lè fi mí lẹ̀, mi ò ní fi ẹ́ lẹ̀. Títí ikú yóò fi yà wọ́n. Wọ́n lóhun ni the ring tó tún gbé fún níjọ́ Sunday. Bó ṣe wá di àná yẹn, tí ó tún rí gbogbo àwọn scenario nǹkan tó tún ń ṣẹlẹ̀. Ló bá tún ní, ìyẹn Naomi o, ló bá tún ní kábíyèsí kò lè ṣe é ṣe. Ọlọ́run jẹ́ kó ṣe é ṣe, á ṣe é ṣe fún wọn torí ẹnu èèyàn lẹ́bọ. Kábíyèsí torí kíni, ó dání kó gba ring tó fún mi níjọ́ Sunday, òun ò ṣe. Pé kíní yìí ó ti di bárakú. Tó wá pé òun náà sọ náà sínú mọ́tò torí nǹkan tó ṣe wọ́n lánàá yẹn. Pé tó wá pé wọ́n sun òun náà. Ayé máa máa lọ náà ni. Gbogbo nǹkan náà máa máa lọ. Olúkálùkù. A tún bá ilé ẹ jókòó. What are you saying, kábíyèsí? Nǹkan tó ń ṣe fún òun lánàá pé ẹ̀rù tún bà òun. Ẹ̀rù wọn tún bà òun, ẹ̀rù ààfin yẹn tún bà òun pé kí ló máa ń le tó yìí? Kí ló lè ṣe? Òun kẹ̀ bóun ṣe wà yìí, òun fẹ́ fi ẹ̀mí òun fi tó àwọn ọmọ àtàyà òun. Òun ò ṣe mọ́. Ló bá ń gbé ring kábíyèsí tó tún bọ̀ pé kó gba ring. Nọ́bá ni kábíyèsí wá ní, ó lóun ṣeré sẹ́. Ìwọ wà, ó lè fi mí sílẹ̀. Ṣé o mọ̀ wípé marriage ti wá ti di for better for worse ni? Ó ní ikú ló máa yẹ mí àti òun àti ẹ. Kò sí nǹkan tó lè ṣe. Kò sí ọgbọ́n tó lè dá. Kò sí bó ṣe lè hùwà tó. Èmi àti ẹ. A ti di èkùrọ́ lálábàákú ẹ̀wà. Èmi kẹ̀, gbogbo èyí tó ń sọ yẹn trash ni. Wọ́n ní Naomi ni kábíyèsí. Ṣé rí gbogbo èyí tẹ́ ń sọ yìí? Ó ní ìjọ́ tó bá rí ibi ni bí ń wọlé. Ó ní nǹkan tó ń rí léni láyé láyé. Wọ́n ní kábíyèsí ní àníṣe ní ìtòṣe yìí. Òun gan tún máa á tún á mú ayé ẹ̀ dé. Á tún á mú ẹsẹ̀ fi múlẹ̀ dáadáa. Eléyìí gan ti kọ́ òun ní nǹkan tó tún fẹ́ ṣe. Ní Naomi ní kí lẹ fẹ́ ṣe kábíyèsí. Gbogbo ìgbà kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ yìí. Pé òun ò ṣe mọ́. Òun ni gbogbo awuyewuye tó ń sọ lánàá yẹn. Now, àwọn ò lè lọ. Mọ́tò lè ló ti jóná. Ẹ ti mú àwọn túláàsì àwọn tẹ́ ń pọ́nlé pé ìyàwó tẹ́ yìí retain wọn torí tẹ́ ẹ bá pọ́n wọn lé, wọ́n yìí lè wá láàfin. Wọ́n ló ní kí Naomi, wọ́n ní kábíyèsí wá ní kí Naomi, decision wo ló decide láyé ẹ pé kí n ṣe tí mi ì ṣe. Torí màá fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn. Ṣé this time around, ó ní kó máa wò wọ́n níran. Bóyá òun á take another decision àbí òun ò ní take another decision. Wọ́n lóhun àti kábíyèsí. Naomi àti kábíyèsí wọ́n bá ń sọ awuyewuye lánàá bí bọ́rọ̀ ṣe fẹ́ rí. Kábíyèsí ní Naomi ṣàṣàlàyé bí gbogbo scenario yẹn ti ṣẹlẹ̀. Àti pé passport tí àwọn ń wá látijọ́ yìí. Ọlọ́run ẹ̀mí mọ́, òun ló tú kíní fo, òun ló tú Rónkẹ́ fo. Ṣé òun kọ́ náà wá bá jà? Ṣé òun kọ́ náà wá bá lánàá? Bẹ̀tẹ̀ mímọ́ taari ẹ̀ jáde nítorí pé ó wá gbèjà Mariam. Òun ló ṣe lọ wọlé. Tẹ́mi mọ́ tú jáde pé ṣé o rí ríǹgì tó ń wá àbí ṣé o rí passport tó ń wá látijọ́ yìí? Ṣé òun ló mú? Kò sí nǹkan tó lè ṣe, òun dẹ̀ máa sún ná. Ní ìṣojú ẹ̀ báyìí. Bí náà ìyẹn ní tó bá sún ná. Ó ní ìwọ náà rí. Pé nítorí pé mo ti ń wo gbogbo yín láti jẹ. Pé just simple thing lòun fẹ́ ṣe. Lòun máa sọ. Pé kíákíá lẹ̀dẹ̀ máa rí ìṣòro yẹn. Bó ṣe rí pé kò tí ì tó ń sọ yẹn gan pé kò tí ì tó. Bó ṣe pa kòrò tí nì. Ó yá bá mi gbé passport yẹn. Ó di bí ò lọ yà. Wọ́n ní màmá ẹ fẹ́ jà. Ó ní màmá. Ṣé rí ìtẹ́ ṣe fún
tá ṣe fún Mariam, òun ni ó yìn fi ilẹ̀ lára. Kọ́ má sọ wípé ká má lọ lókun yàn lọ́rùn pé Fẹ́mi àti ìyá fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn, ìyẹn olórí Àgbààyà, pé wọ́n á fèsì. Ìyá tó jẹ́ kí ọmọ inú ẹ̀ kó máa gun àyẹ̀. Ẹ̀mí mímọ́ ṣàánú fún wa. Kò yẹ kẹ́ mọ̀ pé tó ti ná gbàrà tó ti ná gbòó tó sọ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Tó jẹ́ kí tó gbáyà lẹ̀ kí ọmọ inú ẹ̀ kó máa gùn lé ẹ̀. Olú ò ní ìfẹ́, irú ìfẹ́kúfẹ́ wò ni? Àwọn ìyá àwọn ìyá àgbà ìyá, àwọn ìyá tó jẹ́ pé wọ́n ro rere fún àwọn ọmọ wọn. Kẹ́nìkan máa ṣe irú ẹ̀ fún àwọn ọmọ wọn, ṣé àlùbáríkà nìyẹn? Kí àwọn kọ́kọ́ máa gba gbogbo anointing àwọn ọmọ yẹn. Kọ́ máa gba àwọn anointing ọmọ wọn, ṣé ó máa dáa fún wọn? Ṣé inú wọn máa dùn? Àwọn ìyá tó jẹ́ pé wọn ò mọ̀, wọ́n ní àwọn amọ̀nà ọ̀run má lọ, bá àwọn kan ṣe máa ń sọ. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Nígbà tó rí irú ọmọ ẹ̀ tó lè bínú ọmọ, kábíyèsí tó sọ pé at least kò ju kábíyèsí lọ, kò ju á fẹ́ fi bí 19 years àbí 20 years fi ju kábíyèsí. Òun á ti pé 70 bó ṣe wà yìí. Àwọn green grandma wọ́n lè bí kábíyèsí lọ́mọ. Ló bá gbójú gbóyà tó ní àfi kí kábíyèsí máa lọ́ọ̀fù ọmọ ọ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó kábíyèsí ṣẹ̀ṣẹ̀ yàn láàyò, tó ti yàn láàyò tó fẹ́ fún rẹ̀ ní ṣùlọ́kà. Ó ní òun máa fi lè máa console lára o. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ìyá second handed, àwọn home delivery ni òun lọ ṣe mistake kó mọ́ra. Òun á kúkú fi tí Naomi á fi máa wá ilé ìwé, ó kàn fi wọ́n wá ilé ìwé time. But eléyìí full housewife òun ni Naomi. Lọ́ bá ní kó fún Naomi fòkò níṣu pé àwọn ò ní gbà kó fẹ́. Níbo náà ti ń ṣe irú ẹ̀? Who does that? Níbo ni irú ẹ̀ ti ṣẹlẹ̀? Nǹkan tó ń jọ ń fà nìyẹn o. Nǹkan tó ń jọ ń fà, wọ́n ní Naomi ò gbọdọ̀ wọ ààfin. Ẹ mọ̀ pé kábíyèsí náà fẹ́ pa. Ètò Ọlọ́run gbà tí Ọlọ́run ò dẹ̀ fi kú kábíyèsí lé wọn lọ́wọ́, kò dẹ̀ fi kú Naomi lé wọn lọ́wọ́. Wọ́n tún gbójú gbé, wọ́n náà tún fẹ́ pa àwọn ọmọ tí Naomi bí fún kábíyèsí. Olúwa báwo lẹ ṣe máa wò pẹ́ tó? Kẹ́ dìde nínú ogun, kẹ́ dìde nínú agbára yín, kẹ́ dìde fún ìrànlọ́wọ́ Naomi. Kẹ́ bá ṣẹ́gun, kẹ́ wá ṣèrànwọ́ fún ní agbára ẹ̀jẹ̀ Jésù. Amen. Ẹ̀yin èèyàn mi, ohun mo ní kí n sáré gbé wá sétí gbọ́ yín. Wọ́n ní kábíyèsí bó ṣe dé láàárọ̀ tí lọ tì wọ́n mọ́lé. Ká wá wo nǹkan tó tún máa tẹ̀yìn ẹ̀ yọ. Ṣé mọ̀ pé mi lè sọ̀rọ̀ mi láàbọ̀? Mo gbọdọ̀ sọ àsọyépọ̀ tí gbogbo wa máa fi clear lẹ̀. Bó bá ṣe jẹ́ màá tún jẹ́ kẹ́ gbọ́. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lánàá tí kábíyèsí fi dé, òun náà mo ní kí n fi tó yín létí. Ẹ̀yin èèyàn mi tó gbádùn tó sẹ́lẹ̀kẹ́jọ, tó mọ WhatsApp, tó mọ bó ṣe máa fún wa advice, tó mọ èsì ọ̀rọ̀, tó dẹ̀ mọ ọ̀rọ̀ gbọ́. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi tó dẹ̀ mọ orú èsì tó lè bá mu. Àwọn èèyàn ọlọ́gbọ́n jùlọ, àwọn èèyàn mi tó sẹ́lẹ̀kẹ́jọ, àwọn èèyàn mi tó fantastic. Ẹ ṣé gan-an ni bẹ̀ ṣe ń tẹ́tí sí wa, àbọ̀ Ọlọ́run á dájú lórí yín o. Ikú ò ní jí wa parun ní sọ gbogbo yín lọ́jọ́ in Jesus mighty name. Ayọ̀ àti àlàáfíà la máa ṣe ilé ayé wa. Ọdún yìí tó wọlé wọ̀ á ṣojú ẹ̀mí wa. A ní kú fọ́tàyọ̀. A rí ikú kọjá bọ́ sínú yìí, a gbogbo àtọ̀. Ayọ̀ tá fi bẹ̀rẹ̀, ayọ̀ náà la máa fi parí in Jesus name. Amen. Ẹ ṣé gan bẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá mi share, ẹ bá mi like. Àmín.